Efcc kéde à ń wá ìyàwó Emefiele fẹ̀sùn ìkówójẹ o. Ní báyìí àjọ tó ń gbógun ti jìbìtì lílù, ìwà àjẹbánu àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù nílẹ̀ wa Economic and Financial Crimes Commission EFCC ti kéde pé àwọn ń wá abilékọ Margaret Dumbiri Emefiele tí í ṣe ìyàwó ọ̀gá àgbà báńkì àpapọ̀ ilẹ̀ wa tẹ́lẹ̀ rí alàgbà Godwin Emefiele. Wọ́n lóbìnrin náà àtàwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́ta kan lẹ́jọ́ jẹ́ lórí ẹ̀sùn ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù. Yàtọ̀ síyàwó Emefiele, àwọn mẹ́ta míì tí ìwádìí abẹ́nú EFCC tún fi hàn bí afurasí ọ̀daràn tí wọ́n sì ti jọ lẹ̀dí àpò pọ̀ láti kó bìtìbìtì owó jẹ ní Eric Okeme Odo, Anita Joy Ọmọile àti Jonathan Ọmọile. Olùdarí ètò ìròyìn àti alukoro fún àjọ EFCC ọ̀gbẹ́ni Délé Oyèwálé ló fi ìkéde nípa àwọn mẹ́rẹ̀ẹ̀rin léde lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 9 oṣù kejì ọdún 2024 nílùú Àbújá. Nínú ìkéde ọ̀hún ló ti fi orúkọ àti fọ́tò àwọn afurasí náà léde. Ó sì rọ ẹnikẹ́ni tó bá kẹ́fìn èyíkéyìí nínú wọn níbikíbi kí wọ́n tètè tẹ iléeṣẹ́ agbófinró tó bá wà nítòsí láago. Ìkéde náà kà pé èyí ni láti fi tó gbogbo èèyàn létí pé àwọn èèyàn tí orúkọ wọn àti fọ́tò wọn farahàn nísàlẹ̀ yìí: Margaret Emefiele, Eric Okeme Odo, Anita Joy Ọmọile àti Jonathan Ọmọile. Iléeṣẹ́ EFCC ń wá wọn lójú méjèèjì fún ẹ̀sùn pé wọ́n gbìmọ̀pọ̀ pẹ̀lú ọ̀gá àgbà Central Bank of Nigeria àná Godwin Emefiele láti darí òbítíbitì owó ìjọba àpapọ̀ Nàìjíríà sínú àpò tara wọn tí wọ́n sì ti pa bẹ́ẹ̀ lùfin ìjọba. Wọ́n tún fi ẹ̀tàn kó owó ọba jẹ, wọ́n sì tún jalè. Ìwà tí wọ́n hù yìí lòdì, ó sì ní ìjìyà tó gbópọn lábẹ́ ìsọ̀rí 411 410, ìsọ̀rí ọ̀rìnlérúgba àti méje 287 àti ìsọ̀rí okòólélọ́ọ̀ọ́dúnrún-dín-mẹ́fà 314 ìwé òfin ìwà ọ̀daràn nípìnlẹ̀ Èkó. Àtẹ̀jáde náà ṣàlàyé pé Margaret, ìyàwó Emefiele, Anita àti Jonathan jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Delta, nígbà tí ẹnì kẹrin Odo wá láti ìpínlẹ̀ Benue. Jonathan ni wọ́n pè ní ọ̀gá àgbà iléeṣẹ́ tó ń ṣe pàṣípààrọ̀ owó wa sí tilẹ̀ òkèèrè kan Exact Quote BDC Bureau de Change, nígbà tí Anita ń ṣolórí iléeṣẹ́ Deep Blue Energy Services àti Lipam Investment Services Limited. Ẹ ó rántí pé láti bí oṣù díẹ̀ sẹ́yìn ni Emefiele ti ń pààrà ilé ẹjọ́ fún ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́ lórí ẹ̀sùn ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù lásìkò tó fi wà nípò. EFCC ló ń bá a ṣẹjọ́ náà. Ọ̀pọ̀ ìgbà sì ni àwọn àṣírí tuntun tí wọ́n rí ti mú kí wọ́n ṣàfikún àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Bó tilẹ̀ jẹ́ pé ilé ẹjọ́ ti gba béèlì bàbá àgbàlagbà ọ̀hún pé kó lè máa tilé wá jẹ́jọ́, ìwádìí ló tún táṣìírí ìyàwó rẹ̀ báyìí tí wọ́n fi dẹni tíjọba ń wá. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.